السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اذكروا نعمة الله عليكم. هل من خالق غير الله يرزقكم من السماء والأرض؟ لا إله إلا هو فأني تؤفكون. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحت الأنهار خالدين فيها أبدا. ذلك الفوز العظيم. وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. صدق الله العظيم. الله أكبر. الله أكبر. ẹ sì gbọ́dọ̀ ń tóbi jàmá. الله أكبر. àdánwò tí ó de tágbára fatia ò ní ká má jọ débèmí àti ẹnu ayé. آمين. ẹni tó sì mọ fatia jù lórí ìjókòó baba Sheikh Musa Muqtada Aina Ridho. رحم الله àwọn náà máa ń حياته. ròyìn fatia fún wa. ẹ̀yin ò mọ ogun àní fatia lẹ́mọ̀ ẹ sì mọ nǹkan mi lẹ́yìn ọlọ́run. ọlọ́mọsá járí bàbá pẹ́. آمين. ẹ já pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. الله أكبر. قالت بها عين قاريها فقلت له لقد ظفرت بحبل الله والتسم إن تتلوها خيفة من حار نار لظى أتفات حار لظى. من وردها شبيمي. bàtẹ́ ń sún ẹ̀dá mi dání a sì jọ pín owó ni. آيات حق. èyí tó kù nísìnyí àlùfáà tó kálukọ̀ ha ni wọ́n sì rí ká dáadáa. àgbákò tí ó dé tẹ̀ ní fi ṣẹlẹ̀ ìmọ̀ kò ní dé báyìí láyéláyé. آمين. ẹni tó mọ̀ pé Kùránì ò ní wọ̀wọ̀ ohun tí kò bá ń pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. الله أكبر. الله أكبر كبيرا. ẹni tí Kùránì ò ní wọ̀rọ̀ ẹ̀ tí kò bá ń pariwo ọlọ́run lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mọ̀ bọ̀ wọ́n fà. الله أكبر wọ́n máa كبيرا. mọ̀wọ́ Kùránì bọ̀ wáyà yín pé Kùránì ò ní wú ọ̀rọ̀ mi tì. èèmọ̀ bọ̀ wáyà yín ayá sòlíkà. Kùránì ò ní wú ọ̀rọ̀ mi tì nínú ayé. oníwọ̀rọ̀ mi tì. máa mọ̀wọ́ Kùránì wálẹ̀ kẹ́nà. pé Kùránì ò ní wú ọ̀rọ̀ mi tì. wala Kùránì bá mi fagilé. wala Kùránì bá mi fagilé. wala Kùránì bá mi fagilé. wala Kùránì bá mi fagilé.
gbogbo kòtòkòtò ayé mi wọlé Kùránì bá mi fagilé. gbogbo kòtòkòtò ayé mi wọlé Kùránì bá mi fagilé. gbogbo kòtòkòtò ayé mi wọlé Kùránì bá mi fagilé. 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 kòtòkòtò ayé mi wọlé Kùránì bá mi fagilé. gbogbo kòtòkòtò ayé mi wọlé Kùránì bá mi fagilé. àmì la ó máa àmì la ó máa ṣe. àmì la ó máa àmì la ó máa ṣe. lẹ́yìn àdúrà o. àmì la ó máa ṣe. lẹ́yìn àdúrà o. àmì la ó máa ṣe. àmì la ó ọba àmì la ó máa ṣe. àmì la ó àmì la ó máa ṣe. àmì la ó àmì la ó máa ṣe. lẹ́yìn àdúrà àmì la ó máa ṣe. lẹ́yìn àdúrà àmì la ó máa ṣe. lẹ́yìn àdúrà o. àmì la ó máa ṣe. lẹ́yìn àdúrà àmì la ó máa ṣe. èyí tó kàn níbẹ̀ afa àti ọkà al-Qur'ani barakallahu fika àmín. wa zadakallahu ilman wa fahman wa hikman wa rizqan ma. àmín. ọlọ́mọ sábà wa ṣe bẹ́ẹ̀. àmín.